bàbá ni ó ń sọ̀rọ̀ yẹn pẹ̀lú àwọn ọmọ ogun wọn. Àwọn Nàìjíríà mi wà pẹ̀lú wa ń bì báyìí. Nigeria police wọ́n wà ń bì báyìí. Civil defence náà wà pẹ̀lú wa. I don't want any S-man in their one land again. Chief Sunday Igboho pẹ̀lú àwọn ọmọ ogun wọn a wà nílùú Kìṣí láti lọ wo ibi tí wọ́n ti ní pé àwọn Fúlàní àti àwọn tó ń jí ní gbé ibẹ̀ ni a wà báyìí. Bàbá wa Chief Sunday Igboho lẹ ti rí yẹn, ìlú Kìṣí la wà yìí. Ní báyìí à ń lọ sí ọ̀dọ̀ kábíyèsí ọba Kìṣí ọ̀fi Kìṣí. tọ́ ẹ̀yin èèyàn, olóyè Sunday Igboho ti bẹ̀rẹ̀ ẹsẹ̀ o lórí ọ̀rọ̀ àwọn afẹ̀míṣòfò tí ń yọ orílẹ̀-èdè Nàìjíríà lẹ́nu, pàápàá jùlọ nílẹ̀ Yorùbá. ẹ̀yin èèyàn wọn láwọn ti bẹ̀rẹ̀ ẹsẹ̀ fúlẹ̀ báyìí, kódà wọ́n ti lọ sílùú Kìṣí látàrí ibi tí àwọn afẹ̀míṣòfò yìí ti ránṣẹ́ sílùú náà. wọ́n sọ pé inú igbó ibi tí àwọn afẹ̀míṣòfò yìí wà ibẹ̀ gangan làwọn ń lọ. olóyè Sunday Igboho wọ́n ní iṣẹ́ ti bẹ̀rẹ̀ ní pẹrẹu báyìí lórí ọ̀rọ̀ àwọn afẹ̀míṣòfò. tọ́ ẹ̀yin èèyàn wa tó bá jẹ́ ìgbà àkọ́kọ́ yín rèé tẹ́ bá ìkànnì Kúnlé Ìjẹ̀ṣà pàdé, akínkábọ̀ sí orí ìkànnì wa. ẹ tẹ subscribe button yín kẹ́yìn náà kẹ́lẹ́ mọ́ jàǹfààní bá a bá tó ṣe mú fúnra wa sórí ìkànnì wa lóòrèkóòrè. ẹ má wàá gbàgbé àdéhùn wa làmọ́ ṣe pé gbogbo nǹkan tó bá ń lọ káàkiri gbogbo àgbáláyé làámọ̀ mọ́ wá sí etí ìgbọ̀nyín, tẹ́yìn náà tẹ́ mọ̀ fojú ara yín rí, tẹ́sí mọ̀ fi etí ara yín bọ̀ bá a bá ṣe mú wá sórí ìkànnì wa lọ́lọ́kan òjọ̀kan. ẹ̀yin èèyàn tẹ́ ẹ bá sì gbàgbé nígbà tí ìjọba Buhari tán fi gbé wanted lé olóyè Sunday Igboho, ariwo tí wọ́n ń pa ń gbà náà ni pé kí ìjọba àpapọ̀ kan gbé wanted kúrò lórí àwọn, pé àwọn ṣetán láti dìdàgbára fún àwọn ọmọ Yorùbá látàrí àwọn afẹ̀míṣòfò tó ń yọ orílẹ̀-èdè Nàìjíríà lẹ́nu, pàápàá jùlọ nílẹ̀ Yorùbá. ṣùgbọ́n olóyè Sunday Igboho wọ́n ti mú ìlérí wọn ṣẹ, wọ́n ti bẹ̀rẹ̀ iṣẹ́ lónìí ní pẹrẹu látàrí ibi tí fọ́nrán kan ti gborí ẹ̀rọ ayélujára kankan tẹ́tí ń lọ sílùú Kìṣí tí àwọn afẹ̀míṣòfò tí wọ́n ti fẹ́ lọ ṣọṣẹ́. kódà wọ́n ní àwọn fẹ́ wọnú gbó àwọn afẹ̀míṣòfò yìí káwọn jọjọ lọ fagagbága. ẹ̀yin èèyàn wọ́n ní bíkún ló lóko bí tàkúté ni ọ̀rọ̀ ti dójú ẹ̀ báyìí. irú olóyè Sunday Igboho la fẹ́ nílẹ̀ Yorùbá pàápàá jùlọ lórílẹ̀‐èdè Nàìjíríà láti dìdàgbára láti ṣẹ́gun àwọn afẹ̀míṣòfò. ẹ̀yin èèyàn wa fọ́nrán tó kù síbì ẹ jẹ́ ká tó gbọ́n tí wọ́n sọ nínú fọ́nrán wa lórí ìkànnì Kúnlé Ìjẹ̀ṣà. ẹ má gbàgbé ẹ máa pín fọ́nrán yìí, ẹ máa pín lógúnlógún, ẹ máa pín lọ́gbọ̀nlọ́gbọ̀n, ẹ share rẹ̀, ẹ jẹ́ kó kárí ilé, ẹ jẹ́ kó kárí oko. àdéhùn wa náà là mọ́ṣẹ́ lórí ìkànnì wa pé gbogbo nǹkan tó bá ń lọ làámọ̀ mú wa lọ́lọ́kan òjọ̀kan sórí ìkànnì wa. fọ́nrán náà tó rè ẹ jẹ́ ká tó gbọ́ bẹ́ẹ̀ sì ṣàlàyé lẹ́kùnrẹ́rẹ́ lórí ọ̀rọ̀ olóyè Sunday Igboho tí wọ́n fẹ́ lọ bá àwọn afẹ̀míṣòfò tó ń yọ orílẹ̀-èdè Nàìjíríà lẹ́nu. fọ́nrán náà rè. Bàbá ni ó ń sọ̀rọ̀ yẹn pẹ̀lú àwọn ọmọ ogun wọn. Àwọn Nàìjíríà mi wà pẹ̀lú wa ń bì báyìí. Nigeria police wọ́n wà ń bì báyìí. Civil defence náà wà pẹ̀lú wa. mo máa padà wá tàbá ti dénú ibi tí à ń lọ, a máa fún yín ní ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn ní rẹpẹrẹpẹ. ọmọ kí n ṣojo ẹ̀yin ọmọ Oòduà ẹ jí ẹ má sùn. tọ́ ẹ̀yin olólùfẹ́ Kúnlé Ìjẹ̀ṣà, mo fi àkókò yìí mo kí gbogbo ẹ̀yin olólùfẹ́ wa káàkiri gbogbo àgbáláyé níbikíbi tẹ́ ẹ ti láǹfààní àtòrí ọ̀fẹ́ tẹ́ ẹ ti ń gbọ́ wa tẹ́ ẹ ti ń wò wá. adúpẹ́ lọ́wọ́ gbogbo ẹ̀yin tẹ́ ẹ ń bá wa wo fọ́nrán wa, tẹ́ ẹ ń bá wa like, tẹ́ ẹ ń bá wa share, pàápàá jùlọ tẹ́ ẹ tún subscribe fún wa, tẹ́ ẹ ń follow wa náà ní Facebook. lágbára Ọlọ́run Elédùmarè gbogbo tẹ́yin náà bá dáwọ́ yín lé oríire báyìí la já sí o. ẹ wo ibi tá a fi àdàgbẹ́tò ìsọlẹ̀ sí lónìí rè, bó bá tó ṣe ń lọ àtòmọ́ mọ́ wa lọ́lọ́kan òjọ̀kan sórí ìkànnì Kúnlé Ìjẹ̀ṣà. nítẹ́yin náà bá nílé ròǹgbà láti sọ sí abẹ́ fọ́nrán tá a mú wáyé, ẹ jẹ́ ká gbọ́ èròǹgbà yín látàrí ìgbésẹ̀ tí olóyè Sunday Igboho tí wọ́n gbé lórí ọ̀rọ̀ àwọn afẹ̀míṣòfò. àdúrà wa sí gbogbo ẹ̀yin olólùfẹ́ Kúnlé Ìjẹ̀ṣà ni pé orí wa ò ní gbàbọ̀dé o, a ní bọ́ sọ́wọ́ agbénipa. ire báyìí lójú owó rí, ire lójú ọlá rí, ire lójú gbogbo wa ò mọ̀ rí o. ìpàdé wa bí oyin ó dàbọ̀.